ẹ̀yin tèmi sista Karimot tún ti jáde o. ṣé fún Wùnmí ni àbí fún ìyá Mohbad àbí fún bàbá Mohbad àbí fún Liam? Ẹ wò mí ní tó àṣírí yẹn fún yín. Mo fẹ́ kẹ́yìn fúnra ara yín kẹ́ wo fídíò yìí. Àmọ́ bẹ́ẹ̀ ṣe ń wò ẹ máa bá mi like, ẹ máa bá mi share, kẹ́ máa comment. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tí ẹ ti subscribe kí lẹ̀ ń dúró wò, ẹ jọ̀ọ́ bá mi subscribe sí channel yìí. Ọwọ́ tẹ fi ń like, tẹ fi ń share, tẹ fi ń comment, tẹ fi ń subscribe. Ẹ ní fi ṣe nǹkan aburú, ẹ ní fi gbọ́mọ sí, ẹ ní fi gba lẹ́tà ìbànújẹ́. Nǹkan rí lẹ máa fọwọ́ yín ṣe lágbára Ọlọ́run. Thank you so much. A drag ẹ jẹ́ kó drag ẹ tó bá ti drag ẹ lẹ́ẹ̀kan ṣo ìwọ bá ti wèrè bọ́lẹ̀ mọ́ wọn wọ́n máa fi ẹ ṣe sábàdé sábà ni sábàdé sábà wọ́n máa fi ẹ ṣe wọ́n ní àẹ́ fi wèrè yẹn lẹ̀ tó bá ti di pọ́n ti ń pè ẹ́ wèrè ọwọ́ ẹ ti ju tiwọn lọ nìyẹn tó bá ti ń pèrè àwèrè máa ní ẹ fílẹ̀ wèrè ni ó kì í ṣe wèrè ọwọ́ ẹ ti ju tiwọn lọ nìyẹn tó ti yí ẹ ọ̀gbẹ́ni ìyá Mohbad ṣe fẹ́ justice abẹ́fẹ́ máa jẹ́ kí mú ẹ kàn ẹ fẹ́ kí mú jòsí kàn ọmọ tí yín dẹ̀ wà mọ́ṣúárì ọ̀gbẹ́ni me I no dey for this one o mo dẹ̀ bọ́ta mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ń sọ ìyá Mohbad ò fẹ́ justice ìyá Mohbad ò fẹ́ justice ẹ wá ní kò sẹ́ni tèmi bá ṣe tí mi ò jalè that is who I am tí bá ń bẹ ṣe tí mo rí pé báyìí ni ọmọ ọ̀gbẹ́ni máa já ìdánù ni máa já ìdánù big time. And they were saying everything they were saying that day. I'm not denying that I was not in the conversation. But they called me. They called me. How did they get my number? I don't know. And I was listening to everything. That was how I was able to have the picture of the wine, the picture of the police officer. If there is a need for me to use the picture of the police officer in the court, that's why I'm not showing the face. I'm not just blurring the face because of anything. No. If there is a need for me to present it at the court, that is why I'm blocking the face for now. So, if you say kilo de to wa fún wa ní picture ọlọ́pàá kini kan, I have it with me, and that is why I'm blocking it. And that is why I brought the pictures out. Pinky itself did not deny it. She didn't deny it. These people have done so many things. And now come and say kilo de to sọ̀rọ̀ àti gba o ni mo tin sọ pé wọ́n gbé kíní lọ fọ́lọ́pàá wọ́n gbé kíní lọ fọ́ ṣé gbọ́ mi ṣé in public dá mi lóhùn ṣé in public gbọ́ ṣé kò lè sọ pé irọ́ ni Karimot ń pa irọ́ ni Karimot pa gbogbo nǹkan tí mo ti wá ń sọ tẹ́lẹ̀ tó bá bí wọn dá ká pàdé kí wá tún máa tún sọ kí máa gbé evidence jáde tó bá wá bí wọn dá kó deny. The day I said Iyabo Ojo left her house as early as 6 a.m. ló ti kúrò lé ló ti jí kúrò lé. She came and begged Iya Mohbad. I said it. Iyabo Ojo ní ẹni ó lọ sọ́dọ̀ Iya Mohbad ó jí kúrò nílé. Iyabo Ojo knelt down for Iya Mohbad. She was begging Iya Mohbad. She knelt down for Iya Mohbad. Kí ló dé tí Iyabo Ojo ṣe wẹ̀ fún Iya Mohbad? Kí ló dé kí ló ń bẹ àsìkò yẹn ló ń drag Iyabo Ojo. Ló ń drag Iya Mohbad. And Iyabo Ojo said she doesn't like what Temi platform and all of them are doing out there. That she's not in support of it. I said it with my full chest. Iyabo Ojo wà lọ́dọ̀ Iya Mohbad. Ó ń bẹ Iya Mohbad lọ́wọ́. Temi platform ń bú Iya Mohbad lórí platform wọn. That day she was there begging Iya Mohbad. Ó mú Wùnmí, ó ń fi Wùnmí bẹ Iya Mohbad pé kí Iya Mohbad jọ. Ó jọ. Kí ni Iya Mohbad? Kí ni Iyabo Ojo ń bẹ Iya Mohbad fún? Àwọn Temi no be say confirm. Àwọn Temi dẹ̀ tán life. Wọ́n dẹ̀ ń bú Iya Mohbad. Iyabo dẹ̀ wà lọ́dọ̀ Iya Mohbad. Ó dẹ̀ ń bẹ Iya Mohbad. She left her house as early as 6 o'clock. Ó jí kúrò nílé ni. King White was there. Wunmi was there. Iya Mohbad was there. Tẹ́ bá rántí ijọ́ yẹn ni mo rí Wunmi lórí fídíò. Ṣé rántí tí mo ní Wunmi King White fẹ́ máa fi Wunmi bẹ̀ mí tán ṣe fídíò. Ṣé rántí pé mo sọ bẹ́ẹ̀ ọjọ́ yẹn ni. Iya Mohbad wá ń sọ pé Iya Mohbad wá ń sọ fún Iyabo Ojo pé nígbà tẹ́yin ń bẹ̀ mí táwọn Temi dẹ̀ ń bú mi. Iyabo Ojo wá ń dá Iya Mohbad lóhùn pé òun ò lọ́wọ́ sí nǹkan táwọn Temi ń ṣe yẹn. Pé kí Iya Mohbad má bínú kàn fa Wunmi mọ́ra kàn jọ kó dúró ti Wunmi pé
orí àwọn tẹ́mi ò pé ni wọn ò mọ̀ pé tí ìyá Mohbad bá padà lẹ́yìn Wùnmí that is what Ìyábọ̀ Òjó said pé àwọn tẹ́mi orí wọn ò pé ni wọn ò mọ̀ pé tí ìyá Mohbad bá padà lẹ́yìn Wùnmí tí Wùnmí máa bàjẹ́ mi ìfẹ́ lo èdè tó lò kẹ́ má sọ pé àbóyá mò ń gbèjà Wùnmí ṣé ó ti yé yín tí n bá lo èdè yẹn àdàpè èdè tí Ìyábọ̀ Òjó lò ń jọ yẹn tèmi bá lo ẹ lè ní à ṣe ipò sọ pé ọ̀tá Wùnmí mi ìfẹ́ sọ pé tọ̀tá Wùnmí máa bàjẹ́ ṣẹ́gẹ́ bọ̀bọ́ òun ṣe dà pé ń jọ yẹn nìyẹn tó bá ti bí yín dà ẹ wá kó host mi kí n dẹ̀ máa gbé evidence ọjọ́ tí Ìyábọ̀ Òjó gan ọjọ́ tí Ìyábọ̀ Òjó tó lọ bẹ̀ ìyá Mohbad kí n máa gbé evidence yẹn jáde kò ní dáa fún yín kí Ìyábọ̀ Òjó sọ pé òun ò lọ bẹ̀ ìyá Mohbad nígbà táwọn apọkọjayé ń drag ìyá Mohbad tó fi Wùnmí báyìí Ìyábọ̀ Òjó àti Wùnmí Ìyábọ̀ Òjó knelt down for ìyá Mohbad she was begging ìyá Mohbad not to padà lẹ́yìn Wùnmí yá lọ́dọ̀ King White lọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ẹ má tọwọ́ bọ̀ mí lẹ́nu lórí burúkú ìwọ wá bọ́ síbí àṣé mo gbé yín sókè ìwọ wá bọ́ síbí ìwọ wá ń bú èmi àṣé tí kò ń gbá àwọn èèyàn sókè ni wá bọ́ síbí wá ń bú mi ìyá àgbà ó bọ́ síbí ò bú mi ẹ máa kọ́kọ́ ẹ̀ sá lọ ẹ mọ̀. oko báwo sọ̀rọ̀ oko là ń sọ bí mo ń try láti gbé ìyáde péjú náà sókè ní nẹ́tíwọ̀kì ṣé mi mọ nǹkan tí mò ń sọ ni mi mọ nǹkan tí mò ń sọ ni ìyá mi lásán apò ọdún ẹ̀mí á ṣe púpọ̀ náà á dáhùn ọmọ sí oṣù ọjọ́ báwo ni akónàwó ọjọ́ àbùsí olúwa lágbára lọ ọdún ayọ̀ ló máa ṣe tọmọtọmọ tẹbí. àmì Ọlọ́run kí ló tún ṣẹlẹ̀ báyìí. èyí mo wà ní jẹ́jẹ́ mi mo wà mo ń stream àgbẹ̀ stream ó ń play àwọn afọkọjáyé bí olórí burúkú kan tó ń pè ní ìyá àgbà nínú platform àwọn ohun mi bó ṣe wá bú mi bí nìyẹn torí iṣẹ́ tí mo ṣe ń jọ̀wọ́ tí mo ní kí n kò fi bá wọn lọ́pọ̀ yes ma ó dẹ̀gùn fi wá sí àmì Ọlọ́run ọdún ayọ̀ la máa ṣe lágbára Ọlọ́run get bó ṣe wá bú mi bí nìyẹn ó kàn wọlé dẹ̀bẹ̀ sí ní ṣépè fún bá dẹ̀ ní tó bá ti bí wọn èmi náà dẹ̀ dá padà fún wọn ó ṣépè fún ẹ. Any comment section ó ń ṣépè fún mi ó wá ní justice ti tán kìnnìkan mo dẹ̀ ní táwọn bá sọ pé justice ti tán pé àwọn ọlọ́wọ́n ọba ni ó dẹ̀ send request olórí burúkú ẹ̀ ò send request ó kọ̀ kó send request. wọ́n tún ti bẹ̀rẹ̀ ṣáà ọba ẹni tó bá ti ṣépè fún ẹ kó ṣépè tiẹ̀ fún padà wọ́n bá ti ṣépè fún ẹ ṣépè fún wọn padà bẹ́ẹ̀ tó bá ti wá fún ẹ má wá fún ẹ wọ́n bá ti ṣépè fún ẹ ṣépè fún ẹ pọ̀ fún wọn padà kí ló tún dé tó bá yá ẹ máa ló ń bu yín ó ń bá yín jà ó ń ṣe ó dáná ó bá lè ṣe é ṣe báyìí ló wá síbi lórí burúkú yẹn ìyá àgbà ló máa ń pè àti 2023 má jẹ́ ló kó ti rí ń bú mi báyìí náà. àti 2023 ló ti ń bú mi ó wá síbi ó jẹ́ pé kò ní dáa fún ẹ wọ ìyá òfò lórí burúkú ọmọ àlè Ẹ̀gbá ṣé bọ́mọ Abẹ́òkúta ṣe wùwà ni wọ́n wù lóṣì aláyé bàjẹ́ ìgbà tó jẹ́ pé a ti wà náìsì jù lóde Ẹ̀gbá hospitality àwọn Abẹ́òkúta ti pọ̀ jù ẹ bá ti ń dé tẹ́tí ń kórí burúkú yín dá a máa gbà yín mọ́ra ni pé kẹ wá máa gbé kẹ múlẹ̀ kẹ palẹ̀ lọ kẹ kọ́lé síbẹ̀ òun ló jẹ́ kọ́kọ́ àwọn olórí burúkú ọmọ àwọn ọmọ àlè wọ Ẹ̀gbá wá ewé bá dẹ̀ ti pẹ́ lára ọṣẹ àdọ̀ṣẹ̀ ẹ wá ti pẹ́ lẹ́gbàá ẹ ti sọra yín darí ọmọ Ẹ̀gbá ẹ̀yin ọmọ àlè tẹ forí rìn wá sílùú Ẹ̀gbá ẹ̀yin ni. If there is evidence that can help justice for Mohbad láago mélòó ìbí ìtasọ lọ́dọ̀ supervise níjọ́ yẹn gan Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ níjọ́ yẹn Ọlọ́run ló ní kí
àìkán fàyè gbà mí jọ yẹn Ọlọ́run ló dẹ̀ ní kí ṣìṣe kó bá òun náà jọ yẹn tẹ́lẹ̀ báyìí ká ní tẹ́lẹ̀ ni I cannot talk with you ó máa bọ́lẹ̀ ó máa lọ nǹkan tí tèmi fi ń para nìyẹn pé nígbà tó ti ń donírú bẹ́ẹ̀ kí ló dé tí Pinky ò bọ́lẹ̀ kí ló dé tí Pinky continue tó ń bá mi ní engagement papọ̀ ìbọn Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ ìgbà wo ni mo ti ń sọ kí ní tipẹ́tipẹ́ tẹ́yìn náà tẹ́ ń bú mi tẹ́yìn náà ẹ̀yin justice for Mohbad tẹ́yìn náà ń bú mi tẹ́yìn ṣe gbogbo but now sìn tọ́lọ́run ní kó rí bẹ́ẹ̀ ń jọ yẹn bẹ́ẹ̀ tiẹ̀ láìkì mi tẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ mi tí bá ti gùnkè ó ní reason tí mo fi gùnkè wá sí platform yẹn nìyẹn ìjọ yẹn tí mo lọ sọ́dọ̀ supervise mo lie down sórí bed mo ń stream ẹni mo kàn gbọ́ tí Pinky ṣe kíní kan ààbò lórí burúkú ni ẹ Pinky ìwọ ń sọ̀rọ̀ ní pé justice wọ́n ń wá justice tí bá gùnkè sí platform kan mo ní reason tí mo fi gùnkè ni let me talk tẹ́ ẹ̀ bá ní ìfẹ́ mi tí ẹ̀ sì gbọ́ tẹnu mi ná ẹ gbọ́ tẹnu mi bọ́ àtàlẹ́ kíríkan ọgbẹ́ni yẹn gan ṣe rò pé yẹn jẹ mí ni àfi bí tí n bá fẹ́ wọ̀ ní mi ní gbórí wọlé ó pín ẹ̀ wàá blọ́ọ̀kì mi àbí wàá náà gbé mi sókè ó ń pẹ́kẹ́ bọ̀ màá sì wọlé tó ẹ̀ kanlẹ̀ ní jẹ́ kí n sọ̀rọ̀ ó ti dé you are the nurse náà ń sìn yìí èmi gbé evidence wáìn jáde Pinky lémi ni nọ́ọ̀sì wọ́n ní kó gbé evidence nọ́ọ̀sì jáde kò gbé jáde that day ká ní pé gbàgbọ́sì yẹn ó họ́ọ̀tì bó ṣe máa ń họ́ọ̀tì lọ́dọ̀ Papayano I'm still saying this Papayano go and work on that thing ẹ̀yin platform tó jẹ́ pé àwọn pọkọjá yín máa ń wá sọ́dọ̀ yín náà tẹ máa ń gbà wọ́n láyè if I come there let me talk tó bá yẹ pé ọ̀dọ̀ supervise náà ó họ́ọ̀tì ń jọ yẹn ni dó ó họ́ọ̀tì ọ̀bọ̀ ká ní ó họ́ọ̀tì bó ṣe máa ń họ́ọ̀tì lọ́dọ̀ Papayano yẹn ni wàláì Pinky máa lọ gbé mi ní engagement tí mo ní yẹn mi ní ríbi bá ní Brime àbólórí burúkú ni ọmọ Sànyà àgbà ló kó pọ́npọ́ bá Tẹ́mi ṣé olórí burúkú ni ni Tẹ́mi ló ní ajá ìyá àgbà lájá Tẹ́mi ṣó ti yí àbólórí burúkú ni wọ́n ló máa sọ fún mi picture ẹni tí máa lò kí Tẹ́mi náà gbé picture ọkọ mi kó lò náà kí n tèmi pẹ̀lú yẹn kó gbé fọ́tò mi kó lò kó gbé ti bàbá mi kó lò I don't care ṣó ti yí tí Tẹ́mi bá kó àwọn ẹran ẹ̀ sínú cage àbí ilé ẹran tó kọ́ fún wọn ká ló ọmọ ẹran dẹ̀ níyín lóòótọ́ àná àbí ìjẹta ni Tẹ́mi ṣì ń sọ̀rọ̀ yálà ìyá ọ̀rọ̀ sí yín ìyá àgbà ládùúrú ọ̀rọ̀ tí Tẹ́mi ọ̀rọ̀ bànújẹ́ tí Tẹ́mi sọ sí yín níjẹta àbánà ṣó yẹ kó tún ta fèlèfèlè wá sí pílátífọ́ọ̀mù mi Tẹ́mi ìyá yín ní kẹyẹ lọ káàkiri ó ní kẹ mọ bí tẹ máa lọ tẹ́ bá kí n ṣọmọ ẹran ìjẹta ló ṣì ń bá yín wípé kí ló dé tẹ́ lọ engage Karimo tún wá sórí pílátífọ́ọ̀mù mi lénìí ọ̀tọ̀ nìkan tí mò ń sọ tẹ́lẹ̀ o ìyá àgbà anyways bóyá o ti need hearing aid ṣé ńgbà tí Tẹ́mi ń sọ ìyálàyà ọ̀rọ̀ fún gbogbo yín tó kó gbogbo yín papọ̀ àtẹ̀yìn tẹ́ tó bí lọ́mọ tẹ́ tó gbà lábúrò àtẹ̀yìn tẹ́ lówó jù yálàyà Tẹ́mi ọmọ ìyá Dúpẹ́ lọ tó kó gbogbo yín papọ̀ tó sọ ìbànújẹ́ ọ̀rọ̀ sí yín tẹ́ bá kí ń ṣọmọ ẹran tí ò kí ń ṣọmọ ẹran ní yín ṣó yẹ kẹ́ tún wá sórí platform mi kẹ́ máa sọ pé ẹ fẹ́ sọ̀rọ̀ débi tẹ́ máa bú mi àlọ́mọ ẹran ni yín ìyá àgbà ewúrẹ́ ilé tó máa ń jìyà púpọ̀ tó bá ti gbàgbọ́n tiẹ̀ méjì pẹ́pẹ́pẹ́ ibi tí Tẹ́mi ní kó má lọ á tún padà síbẹ̀ ìyá àgbà jẹ́ ewúrẹ́ ilé tó máa ń jìyà ìyá àgbà jẹ́ ewúrẹ́ ilé ẹran aláìgbọràn tó máa ń jìyà púpọ̀ tewúrẹ́ ilé ìyá àgbà ewúrẹ́ ilé tó bá ti gbàgbọ́n tiẹ̀ méjì pẹ́pẹ́pẹ́ ibi tí Tẹ́mi ní kó má lọ á tún padà síbẹ̀ lórí burúkú kò ní dáa fún yín ayé yín ti bàjẹ́ kí lẹ̀ ń bò tẹ́ fẹ́ kó bọ́ta ẹ̀yin wèrè yìí ẹ̀yin olóṣì kí ni Ìyábọ̀ Òjó lọ ń kúnlẹ̀ bẹ́ẹ̀ she knelt down for Ìyá Mohbad
Yeah, she knelt down for Ìyá Mohbad. Pé kí Ìyá Mohbad máa kọ́ máa fi Wùnmí lẹ̀. Pé tí Ìyá Mohbad bá padà lẹ́yìn Wùnmí, ayé ọ̀tá Wùnmí ti bàjẹ́ nìyẹn. She left her house very early in the morning. Láti lọ pàdé Ìyá Mohbad lọ́dọ̀ King White. With Wùnmí. Tó mú Wùnmí báyìí tó fà lé Ìyá Mohbad lọ́wọ́. Pé kán dúró tì, kán má padà lẹ́yìn ẹ̀. And while Iyabo Ojo was begging Ìyá Mohbad, àwọn tèmi ń drag Ìyá Mohbad níta lórí TikTok. Ìyá Mohbad now said, now ń sìn àwọn tó ń support ọmọ yìí. Olórí burúkú òré lè sìn. Wo wíìgì kọ̀ọ̀kan tí wèrè gbé sórí. Aláyé bàjẹ́ olóṣì. Kì í gbọ́ràn. Ọ̀gá yín tún sì máa kó fún yín. Ọ̀gá yín ó tún máa kó fún yín kòbákòbá yín olórí burúkú ọmọ. Nígbà tó ẹ ti pọ̀ jù. Ẹ ti pọ̀ jù so kò lè ka ẹnu ẹ̀ ò lè ka gbogbo yín ẹnu ẹ̀ ò lè ka yín. Àṣebá ilẹ̀ yìí olórí burúkú ní ayé. Olórí burúkú ọ̀rọ̀ tí mò ń sọ lọ kẹ́lẹ́ olórí burúkú kó tó interrupt. Pé àwọn tó ń gbèjà ọmọ yìí wọ́n ń bú òun, wọ́n bú Blessing, wọ́n bọ́kọ Blessing. Ó ti ń tẹnu mọ́kọ Blessing yẹn dáadáa. Tó ń bá bí yín dá, tó bí ìyá láyà yín dá. Ẹ sọ pé ẹ wá confront mi, ẹ jẹ́ ká pàdé lórí platform tó neutral. Kẹ́ ẹ wá confront mi. Pé Ìyábọ̀ Òjó Òòṣà Abẹ́fẹ́ gbogbo yín lẹ mọ̀ sọ́rọ̀ tí mo sọ yìí. Òòṣà Abẹ́fẹ́ àti Àṣàkẹ́ gbogbo yín lẹ mọ̀ sọ́rọ̀ tí mo sọ yìí. Òòṣà Abẹ́fẹ́ King White Tèmi Ṣọ́bí mi wọ́n gan mọ̀ sọ́rọ̀ tí mo sọ yìí. Ṣọ́bí mi ó mọ̀ sí ọ̀rọ̀ tí mo sọ yìí. You were so much involved inside. Bó ṣe wà involve níta ló wà. Gbogbo bó ṣe máa ń wà involve nílé. Gbogbo ẹ̀ ni mo mọ̀. Gbogbo ẹ̀ báyìí ni mo mọ̀. Lórí burúkú láyé bàjẹ́. Èmi ló ga yín, èmi. Àwọn team justice ló ń fún yín láyé jẹ. Àwọn ló ń fún yín láyé jẹ. Èmi máa sọ̀rọ̀ máa gbé evidence síta ni. Máa sọ̀rọ̀ máa gbé evidence síta ni. Tí bá wọnú archive mi, ọjọ́ tí Ìyábọ̀ Òjó tó lọ bẹ Ìyá Mohbad. Tí bá take time mi, tí bá tú date yẹn máa gbé síta. Time tó dọ́dọ̀ Ìyá Mohbad tó ń bẹ Ìyá Mohbad lọ́wọ́lọ́wọ́, máa gbé evidence, máa gbé gbogbo ẹ̀ síta. Kò ní dáa fún yín. Ẹ̀yin olórí burúkú ẹ̀dá yìí. What could have made her to go? And everything she was saying that day ni pé kí Ìyá Mohbad jọ. Kó má fi Wùnmí lẹ̀, kó má padà lẹ́yìn ẹ̀. Kó má padà lẹ́yìn ẹ̀. Káyé Wùnmí máa bàjẹ́. Ìyá Mohbad dẹ̀ ń sọ pé mọ́ Wùnmí tóun bá padà lẹ́yìn ẹ̀, òun máa padà lẹ́yìn ẹ̀, kó wá wo ẹni tó fẹ́ dúró tì ẹ́, kó wá wo ẹni tó fẹ́ dúró tì ẹ́, tí bá padà lẹ́yìn ẹ̀ mọ́ Wùnmí ó dẹ̀ mọ́ Wùnmí ó mọ́. Ìyábọ̀ Òjó gbá Ìyá Mohbad lẹ́sẹ̀ mú báyìí. Ó gba lẹ́sẹ̀ mú báyìí ni tó ń bẹ̀ pé kó jọ. Yín ti burú dànù. Àwọn tó ń wá justice ló fún yín lọ́rọ̀ sọ. Ṣùgbọ́n tọ́lọ́run bá sọ pé a máa débi tá a máa dé, a débẹ̀. Ẹ jẹ́ kí n máa stream lórí burúkú. The fact that you know that àwọn olórí wọ́n yan ilé olórí burúkú wọ́n yan wèrè. Ẹ wo ohun tó lórí burúkú yìí kó síta. Olóṣì wasted factory, wasted milk factory tó ti liquidate. Ẹ má bínú jàre FM. Olórí burúkú olóṣì. Àwọn refurbish olóṣó tán kóra wọn jọ sórí platform. Àwọn aṣẹ́wó tán kóra wọn sórí platform. Àwọn olórí burúkú. Ẹ má kékú ni. Èmi ni yálà yá yín. Èmi ni. If I say anything, I will come. What we know your strategy. Which strategy? If I say anything, I get evidence. Evidence to back it up. You need that fún yín. Gbogbo ẹni mo ti ń sọ láti jọjọ. But they did not give me listening ears. They did not give me listening ears. God say it on your platform. God say, I can remember you are the seconders. You are the seconders. Now 2026 ẹ ṣe find out pé mi kàn ní seconders.
This 2026, I challenged Pinky and found out pé Pinky ló ra wine. How much more gbogbo nǹkan tí mo ti sọ. Then sọ pé irọ́ ni mò ń pa. Olórí burúkú làwọn people yìí ṣe. You don't have to like me. I'm not going to force you to like me. If you don't like me and you are actually looking for justice, at least give me time to talk. And tí n bá wá sọ tán kó wá sọ fún mi pé kí n gbé evidence jáde. Tí n bá wá ní gbé evidence jáde fún ẹ.